ọmọọba èyí tẹ́ jẹ by default wọ́n ní kẹ́ mú yẹn kẹ́ mú dání ẹ wá kọ lẹ́tà ẹ wá kọ sí wọn nínú ìdílé mẹ́rin tó ń jọba wọ́n ní tọmọ ìkọ̀kan ní inú bẹ̀ wọ́n ní on a serious note now ṣé wọ́n tún wá tún tọmọ fìdí pọ̀. ẹ̀yin èèyàn lórí ọ̀rọ̀ Alhaji K1 pé àjọba yìí ẹ wo wàhálà wà nílẹ̀ lórí ọ̀rọ̀ Alhaji K1 wọ́n ní àbíkú ní Alhaji K1 ẹ gbọ́ sí lóòótọ́ ní àbíkú ní Alhaji K1 wọ́n sọ burúkú ọ̀rọ̀ sí Alhaji K1 lórí ọ̀rọ̀ ọba Àwùjalẹ̀ tí wọ́n fẹ́ jẹ ẹ wo ẹ wọ́n kẹ́kẹ́ fìdílé kẹ́ wo fídíò tí wọ́n fẹ́ play fún yín wọ́n sọ pẹ̀rẹ́pẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀dùn ẹ̀jẹ̀ má gbàgbé láti kọ́mẹ́ǹtì ẹ má gbàgbé láti subscribe sórí Gbémi Débẹ̀ anytime tí wọ́n ti ń dọ̀bù sí ẹ̀ lè máa rí. Fuji music artist of Nigeria ẹ̀yẹ darí wọn ló gbogbo ibikíbi tí ẹ bá fi ojú sí tẹ bá ti orí wọ̀ ibẹ̀ máa ń bàjẹ́ ni ìdí táwọn èèyàn ṣe ń sá fún yín pẹ̀lú àwọn ọmọ dáadáa tẹbí tí wọ́n ṣe fẹ́ kọ̀ọ̀kan nu wọn. kí ló dé ó tún ta báwọn ọmọ K1 nù ó ní wọn fẹ́ kọ̀ọ̀kan wọn K1 gan máa wò pé kí làwọn ṣe yìí kí ló dé jeez ṣé àwọn K1 nù tí màá rí ni ṣé ọmọ K1 kankan tí màá rí ni alásọtán àbá alásọtán on a serious note náà ṣé àwọn ọmọ K1 yìí máa rí ni. Me and K1 graduated from Harvard. Thank you, Prince Adeniran. Kò sí ẹni tó fẹ́ jẹ́ àná yín. Torí you are a self-centered human being. Jesus Christ! Nǹkan tí Uncle Bọ́lájí tó náwọn fẹ́ sùn ó ṣẹ̀ṣẹ̀ yé mi ni. Èmi rò pé àwọn fi Fùsẹ̀ngbùwà náà fẹ́ sùn ni mo sọ pé máa yìí náà máa fẹ́ sùn ó yẹ kó sùn máa yìí o ó yẹ kó bí pé kí ni evidence gbogbo nǹkan tó ń sọ yìí. Àwọn ọ̀rẹ́ yín tẹjọ lọ sí Jamaitu. Ó ní none of his daughters are married ìyẹn ò mọ̀ ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ ń dákẹ́ sìn gbà ẹni máa ní pé kíní àwọn èèyàn tó ń ṣe dáadáa nílé ayé náà wọ́n lè má yìí ó lè ọlọ́run tí ọkọ wọn lè má dé ni ọkọ wọn á dé ṣé K1 ló wá ní kó má má rí ni ẹ tí rí àwọn tó ṣe worst things lórí social media ẹ rí àwọn àgbàlagbà kan tó ń jà lórí social media ńgbà kan tó jára wọn sí òwò kò pọ́dún kan náà tọmọ woman yẹn tí fídíò wọn wà everywhere kò pọ́dún kan náà tọmọ ẹ ṣe wedding ọmọ ẹ ṣe big wedding now ó rẹ́ nífẹ̀ẹ́ now. So what are we talking about? Wọ́n ní kí n má pè yín ní Wàsíù oníṣàwòrò lẹ́sẹ̀ tètè pé wọ́n lábí kú ni yín. Wọ́n máa sùn bọ̀dá yìí o kò sígbà tó ní sùn bọ̀dá yìí o. Ask Google ṣákáṣáká àbí kí lorúkọ ẹ? Ṣákáṣáká you can ask Google. Kí ló dé tó ní àbíkú ni wọ́n ní ṣàwòrò lẹ́sẹ̀ ẹ̀dẹ̀ ni wọ́n ní history báwo lẹ ṣe mọ gbogbo ilé ẹ̀dẹ̀ ni wọ́n ní history ara history nìyẹn now. Ṣé ti gbọ́ wọ́n ní is a lie my friend Aminat is married he gave birth ṣé ti rí ẹ má máa gbogbo nǹkan tí bá gbọ́ lórí social media kọ́ lẹ́yìn máa believe o that me have learnt I'm telling you I am not staying anywhere I'm in the middle I'm not supporting anybody. Òun náà sọ pé ọmọ wọn mẹ́ta ti marry ẹgbọ́n tán sọ pé ọmọ wọn kankan ò marry ṣé gbogbo ẹ̀ náà lèèyàn máa marry lórí social media ni. Sòkílẹ̀ ń wá níbi Àwùjalẹ̀. Aso Joy. Ní ìwà tó dáa ẹ máa ń sọ̀rọ̀ jáòjáò ẹ tẹ sọ̀rọ̀ sí odindi ọba Olúwo tẹ yẹ̀yẹ́ Olúwo. Ẹ wo ẹjẹ ń dákẹ́ jèrè ẹ ń sọ̀rọ̀ sí odindi ọba Olúwo ṣé ọba Olúwo gan wá lé èpò lójú ni. Ṣọ́bọ̀ Olúwo léèpò lójú ẹja sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà tó bá tẹ̀jọba àmì ìnà dárúkọ ọba Olúwo léèpò lójú náà ọba Olúwo náà máa ń sọ̀rọ̀ ṣàkàṣàkà sí everybody now so what are you talking about? Tí K1 bá sọ̀rọ̀ sí ṣàkàṣàkà mo ṣọ́ọ̀pù máa ní nǹkan kan tí ọba Olúwo sọ sí K1 tí K1 fi fún lésì tó bá jẹ́ pọ̀ bá mi I don't mind
But Oluwo is not somebody you want to come and fight for. Oluwo fúnra rẹ̀ gan gbádùn kò lépo lójú now. Oluwo lépo lójú now. So ṣé tí Oluwo bá sọ̀rọ̀ sí K1 kí K1 má fún lésì ní ṣọ́jẹ́gbẹ́ ni wọ́n ṣẹ́gbẹ́ now. Nǹkan tó dé lóní kan wá wò òun K1 ló jẹ́ kí gbogbo kìíní máa rá wọn lára now. Èdè sọ̀rọ̀ ṣáńkà ọ̀rọ̀ àlùfáàṣà tẹ̀sán sí fún. Ìwọ fúnra rẹ̀ gan máyì náà máa sọ̀rọ̀ àlùfáàṣà. I'm just trying to be factual here. I'm trying to be he himself. Tó bá fẹ́ sọ̀rọ̀ nípa tí nǹkan kan bá ṣẹlẹ̀, tó bá fẹ́ sọ̀rọ̀, even when he wants to talk, he talks, you know, he talks anyhow. He himself talks, you know, sometimes he who coming to kini will come with equity, come with kini kan báwo náà ṣe ń pè kini yẹn. You need to come with kino tí ń pè now. K1 has his shortcoming, don't get me wrong. I am not going to come here and because even K1 himself knows that he's not deserving of that post. He knows. Wọ́n kàn fẹ́ try ni because Nigeria is Nigeria. Wọ́n kàn fẹ́ wò ní bóyá wọ́n lè jẹ lọ. K1 fẹ́ try láti jẹ lọ ni. Everybody knows that because he has not been able to prove that it's from that family. But that does not mean you now be saying things that you don't have proof for. Yes, you can come and say and tell me that torí nǹkan tí mo sọ ṣe ẹni pé mo wà one-sided. More one-sided because I'm not supporting him. How can you be calling K1 out for Ombu Oluwo? Calling K1 out for Ombu Oluwo? Tí ribi tó Oluwo tí ń sọ̀rọ̀ rí ni. Governor of Lagos State, Akinwumi Ambode, ṣé irú yín wà lóye kó fi jọba? Ṣé below ẹ̀. Ṣé tó bá tiẹ̀ gbé fún yín pé Wàsíù gbà o, ṣó yẹ kẹ́ gbà? Àbí bẹ́ẹ̀ ṣe wà tẹ́ bá jẹ́ àfọ̀bàjẹ́. He who comes with equity, he who comes with equity must come with a clean hands. Thank you. Character was side the wasiwaju yín pé kẹ́ recommend for ba. Ṣé ilé ṣe lè fi rú yín jọba pẹ̀lú ìwà tẹ́ ní lọ́wọ́. Ẹ̀yin tí ẹ lè manage matrimony. Ẹ lè manage obìnrin kan fún ọ. Mi ò lè sọ sí yẹn. K1 ló fún yàn lọ́rọ̀ sọ fún yẹn irú òdà ìjẹ̀bi nìyẹn téèyàn wá lọ sọ pé nǹkan tó ń sọ níbi tọ̀rọ̀ olóbìnrin dé yẹn téèyàn wá lọ sọ pé rọ́nà pa ìjẹ̀bi nìyẹn ìjẹ̀bi nítorí wọn ò fi yẹn parọ́ rárá in short wọn rí fídíò wọn tó make rounds lẹ́nu ọjọ́ mẹ́ta and I just said to myself that in all fairness for ẹni tó fẹ́ jẹ ọba mi ń ṣọmọ Ìjẹ̀bú but I know that you know that Awùjalẹ̀ is one of, even though mi ṣọmọ Ìjẹ̀bú, Awùjalẹ̀ ọba tó lọ yìí, ọba tó papòdà yìí is one of the ọba that I respect. I don't know, there is something about that ọba tó lọ yẹn, tó lọ 65 years yẹn. There's a way he carries himself. Like when you see him, he oozes respect. Like kò ṣe ọba tẹ́ máa fẹ́ wẹnu sí rárá because that man post yẹn ọba tó kúrò ńbẹ̀ ńsìn. Wọ́n ti gbé post ọba yẹn wọ́n ti gbé sí very high. Yes, Sikiru Adétọ̀nà wọ́n ti gbé po ọba yẹn sókè. He carries himself well. Lè rí wọn níbi nǹkan dọ̀tí. I don't know, I just like him. I respect him so much. So in fairness lóòótọ́ ẹni tó bá fẹ́ wá gba àpèrè yẹn lẹ́yìn tí bàbá yẹn lọ tán even tó bá meet bàbá yẹn 100% at the level that man was before he left, at least you should be very, very close there. You should be, because you can imagine for somebody that is aspiring to be the king, that video that came out, though wọ́n ní pé hold video ni, but nǹkan tí mo máa ń sọ fún yín nìyẹn pé social media don't forget. Whatever you drop on social media, ó ń gbóná fẹ́lifẹ́li ni. Anything tó bá drop sórí social media, even in 10 years, ó máa gbé jáde, ó máa rò pọ́n sọ lánàá ni. Fídíò tó gbé jáde níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ àwọn ìyàwó pé táwọn bá ti ṣe tán pẹ̀lú wọn, àwọn òun dúró máṣọ̀, àwọn máa ń faṣọ́lẹ̀ fún wọn ni. Especially èyí tó bá bímọ nu wọn, máa faṣọ àti bàtà yẹn lẹ̀. I feel it for come after rántí mi. And I just said to myself that even this talk alone, this is my opinion. No, this is my opinion. That talk alone is enough to disqualify him from that kind of a post. You understand? You that want to go and Ofelo jẹ ọba lẹ́yìn ọba Adétọ̀nà.
they are now seeing video of you, speaking. For me, is like very demeaning, speaking like that of women. Like, when I'm done with them, I just, I want a lot. I want to do my show. I want to do my show. I want to do my bata. Ètò bá lọ́mọ nu wọn, afáṣọ àti bàtà yẹn lẹ̀ fún wọn, kó máa fi rántí mi. And I just said to myself that, I know a lot of people are saying, yeah, ta ni ò ní past. Ó ní àwọn post kan téèyàn bá fẹ́ lọ fún. Ó ní àwọn post kan tó bá fẹ́ lọ fún. Ṣé mọ̀ pé post pé oríṣiríṣi. Even this Oba that we are talking about, ó ní grade. I want to believe there might be some grade of Oba that they might not do too much digging. Ó lè ní àwọn grade kan, irú tí kéwọn tó bá yẹ pé irú Ọba Olúwo yẹn. Ẹjọ́ ẹ̀sùn ẹgbàánu. Tó bá yẹ pé bóyá bí àwọn set Olúwo àbáwọn Ọba under Olúwo yẹn náà fẹ́ jẹ ni. Mo sọ pé wàhálà yẹn ò ní tó yìí. But ibi tó fẹ́ lọ yìí, èyí tí wọ́n fẹ́ jẹ yìí, Ọba yẹn ò kéré nú ayé. I'm telling you, tó bá jẹ́ wípé Ọba tó lọ, ó ní bad record. Ṣóyé yín, bóyá Ọba yẹn, nígbà tó Ọba yẹn wà ńbẹ̀, ó ti ṣe àwọn nǹkan kan tó ti mess up throne yẹn, tó ti disgrace throne yẹn, tó jẹ́ pé, ọ̀rọ̀ Ọba yẹn lórí social media is very dirty. Probably K1 might be able to take over. Ṣóyé yín, because àwọn èèyàn lè máa sọ wípé ṣèbẹ́ni tó kúrò ńbẹ̀ náà, kí ni yàtọ̀ òun àti K1 náà, ẹni yẹn náà ò ṣe kinní kan. But like I said, Ọba yẹn, mo worry for you, don't see him. Ọba Adétọ̀nà yẹn, you don't see him anywhere. Bóyá wọ́n ṣe kinní kan, ò lè rí anywhere. Àbí bóyá government kan wá sílùú, ọba ti sáré bọ́ síta, you don't see. Man yẹn respect rẹ̀ tó jẹ́ pé. For me, I'm speaking for me, just the little that I know, I don't know much. The little that I know, I see him as one of those king tó jẹ́ wípé ó gbé rẹ̀ sí pedestal yẹn. You understand? Ó respect rẹ̀. Ẹ lè bá kó rìnrìn dọ̀tí kó rìn. Ẹ lè bá bẹ̀. So anybody tó bá fẹ́ lọ ṣe ọba lẹ́yìn wọn, wọ́n máa tú díẹ̀. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà. It's not even about K1 now. Anybody kó má jẹ́ K1 gan. Anybody tó bá bọ́ tá ń sìn pé òun fẹ́ ṣe mọ̀ pé wọ́n ti gbórúkọ kọ̀kọ̀ síta. Tó bá gbé orúkọ síta ń sìn pé lágbájá yìí ló máa jẹ́, or àwọn tí wọ́n fẹ́ mú lélẹ̀, people will dig them. They will dig everything about them out. Ẹ rí. So it's not about pé ó jẹ́ K1. That post is not a post that for me, it's just K1 should, K1 ò bá ti má lọ bẹ̀. I'm telling you. K1 could as well kó jọba kí K1 lọ kọrin bẹ̀. Kó máa wọnú àfihàn, kó máa bọ́ta, kó tún fún wọn lóyè míì. Kó tún joyè míì lé olórí ọmọọba yẹn. Ẹ mọ̀, kí prestige wọn kó máa lọ bẹ́ yẹn, kó wá máa travel everywhere, kó máa kọrin. Ọlọ́run ti bless wọn. Ọlọ́run ti bless K1 tẹ̀gàn ní ẹ̀. Whether you like him, you don't like him, God has blessed him. God has. I know a lot of people are saying, kí ni blessing ni wèrè wọlé ń sọ? Kí ni gbogbo nǹkan tá máa fi sílẹ̀ láyé? Ẹ má jẹ́ àtànra wa. Gbogbo ẹ̀ náà la máa fi sílẹ̀ láyé. Àmọ́ pa máa fi sílẹ̀. Gbogbo ẹ̀ náà la máa fi sílẹ̀. But the fact pa máa fi sílẹ̀ yẹn ò ní pé ká má ṣe pọ̀pọ̀ ṣinṣin láti acquire nǹkan. Nǹkan tó bá ṣì mú wa tá a ṣì mí. Nǹkan tó bá ṣì mú wa tá a ṣì mí, tá a ṣì légungun. You are going to work and acquire things for yourself. That is not a bad thing. You understand? So that is what I mean. And he has this. Tó bá jẹ́ pé ipò gan ní K1 là ń sọ ni, K1 ní ipò àbí kí ló máa ń pè, ṣé ipò ni àbí as in he has connections, ó lẹ́nu bẹ̀, àbí K1 kọ́ la rí lórí fóònù tó ń bá Daddy at the top sọ̀rọ̀, tó ń là mọ́ Daddy at the top gbàgà, àṣẹ kìíní kan, ìyá mi ló kú kìíní kan, what else? Èyí tẹ̀ ń bọ́ bàjẹ́ wọn. Ẹ wá ń jẹ́ kí àwọn tó kìíní kọ̀ọ̀kan wà máa tẹ̀, wọ́n wá ń tẹ̀ sí yín lójú ṣàkàṣàkà, wọ́n wá ń sọ̀rọ̀ sí yín. Mo tún gbọ́ kan tí yẹn sọ wípé ìhùn Èkìtì náà sí bàbá wọn sí pé kọ́ lọ wú bàbá wọn, kọ́kọ́ gbé bàbá wọn wá sí Jẹ̀bú. Mo ní kí ló dé, kí la gbé kí la jù. I know Sister Baraka, I know a lot of people said pé téèyàn bá ti lówó power náà ló fẹ́ fowó yẹn rà, but o ní láti máa wo bí tó ti fẹ́ lọ ra power yẹn, kó má kàn lọ kéèyàn kó má lọ yẹ̀yẹ́ ara ẹ̀. All these things, social media will not forget. It will not. Ó wá ń tabá ìyá wọn, ń tabá bàbá wọn, ń tabá àwọn ọmọ wọn. That's nonsense. A lot of people are saying things that they don't have proof for. Oṣù kan ká má gbọ́n kankan ní orí yín, drama ti pọ̀ jù. Ṣé irú yín wá
wọ́n máa lord lé àwọn prominent people of Ìjẹ̀bú lórí. Àwọn orúkọ tẹ kólẹ̀ wọ́n ní kẹwàá defend díẹ̀ torí gbogbo document ni wọ́n ní lọ́wọ́. Pálí tẹ̀fi travel 86, èyí tẹ̀fi travel lọ London ní 87, èyí tẹ̀fi lọ sí hajj ní 89, èyí tẹ̀ lò lọ sí Amẹ́ríkà 92, 93 tẹ́wàá padà lò lọ sí London. Wọ́n ní kọ́pì ẹ̀ lọ́wọ́ o, wọ́n ní kẹwàá defend díẹ̀ torí kì í ṣe anífowóṣe mọ́ màṣáàlẹ̀ ń jẹ́. Báwo lẹ ṣe arrive dé orí màṣá ẹ kó sworn affidavit wá kẹwàá defend tó jẹ́ orúkọ yín nínú gbogbo ẹ̀ torí ìgbà tójú ń pọ́n yín nǹkan oríṣiríṣi nǹkan burúkú lẹ ti gbélé ayé yìí ṣe. Bàbá Musa Àdìsá ló ń jẹ́ ẹ̀túwá ló ń jẹ́ Musa. Ìjẹ̀bú ò kì í jẹ́ Musa o, Haúsá ò dẹ̀ kì í jẹ́ Àdìsá. Sọta ló bí Àdìsá Anífowóṣe. Ta ni bàbá tó bí bàbá Àdìsá? Àdìsá ló bí Wàsíù. Ta ló bí Àdìsá? Ta ni bàbá bàbá ẹ̀? Ibo ni ìdílé yín? Ibo lágbolé yín? Ẹ tọ́ka sí kọ́nà bèrè yín bẹ̀. Kò ń ṣe ilé Ojúṣàgbọ́lá tẹ́kọ̀ o. Ilé tẹ́tí ṣẹ̀wá tẹ́tí jáde torí Fìdípọ̀tẹ̀ tẹ́lẹ̀ tọmọ́ 18th century ní orúkọ Fìdípọ̀tẹ̀ jáde. Fìdípọ̀tẹ̀ aka ni kò kí ń ṣe orúkọ èèyàn, ọba tó fi ìdí ọ̀tẹ̀ polẹ̀ torí gbogbo àwọn èèyàn tó bá dìtẹ̀ pẹ̀lú ẹ̀ ó máa ń kọ́ńkà wọn ni. Ìdíjọ́ yìí nickname ẹ̀ ní Fìdípọ̀tẹ̀ nìyẹn. So a lè trace ìran yín mẹ́rin up to 18th century. Ta ló bí Musa bàbá yín Àdìsá? Ta ló bí bàbá? Ta ni bàbá bàbá ẹ̀? Ìyẹn lọ́ní kẹ́ wá sọ o, kò yẹ pé kẹ́ máa kọrin pé entitlement yín ẹ̀ẹ̀tọ́ mọ́ wọn ní ìdílé mẹ́rẹ̀ẹ̀rin tó ti ń jẹ ọba. So ẹ má fi ọkàn sí i, wọn ò fẹ́ yín bẹ̀. Ìdí tẹ́ rí pé kò sí ẹ̀dá kan tó bọ́ta láti sọ pé yes òun tọmọ́ Wàsíù. In fairness, how come people are not coming out to say, okay, èmi làbúrò bàbá ẹ̀, èmi náà bílé bàbá ẹ̀, wọ́n á wò pé àbáwọn nìkan náà bí sílé dádì wọn, tó bá tẹ̀ jẹ́ pé bóyá àwọn nìkan náà bí sílé dádì wọn, but dádì wọn á ní ẹ̀gbọ́n àbúrò cousin, lẹ́kùn, isn't it? Àmọ́ àbúrò bàbá yín, àmọ́ ẹ̀gbọ́n bàbá yín, àmọ́ àbúrò títí yín, àmọ́ ẹ̀gbọ́n yín, ẹ kó wọn jáde kó wá defend yín. Wọ́n ní tẹ́ bá tó kẹ́ máa bọ̀ nílé ńlá. Ọba orin lolúwayé fújì yìí o, ìyẹn tí Awùjalẹ̀. Torí pé kí ni ẹ̀yin náà lè sọ, ẹni wọ́n fi èèyàn wọ́n fi jẹ lèmọ́mù ó tún wá ń dùn sóríkì. Ẹ lè jẹ́ o, torí wọ́n ti jẹ́ kó yé yín pé ẹ lè jẹ́ Awùjalẹ̀. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu dẹ̀ sọ fún yín, wọ́n ní kẹ́ mú ọkàn kúrò ń bẹ̀. Ṣáwọn wà ń bẹ́ ńgbà tí aṣíwájú sọ bẹ́ẹ̀. Ìdí tẹ́ ṣe bínú ní airport ní ọjọ́ náà nìyẹn tí ẹ ṣe fẹ́ mú plane dúró tìtorí pé kí ni ọ̀rọ̀ yẹn ò. Mo ṣe ń wò pé máa yí ò dárúkọ ọ̀rọ̀ plane láti ẹ̀ẹ̀kan pé ìgbà wo ni máa yí fẹ́ dárúkọ ọ̀rọ̀ plane àṣọ́ṣì ń lọ síbẹ̀. Ní ara mu àwọn ará Ìjẹ̀bú dẹ̀ ń bẹ̀rù, wọ́n ṣèké, wọn ò fẹ́ sọ fún yín pé àwọn ò fẹ́ yín ní ọba. Olórí ọmọọba èyí tẹ́ jẹ by default wọ́n ní kẹ́ mú yẹn kẹ́ mú dání, ẹ wá kọ lẹ́tà, ẹ wá kọ sí wọn. Nínú ìdílé mẹ́rin tó ń jọba wọ́n ní ẹ̀tọ́ mọ́ ìkọ̀kan ní inú bẹ̀, wọ́n ní ẹ̀tọ́ mọ́ ìkọ̀kan nínú bẹ̀. Àwọn ẹ̀gbọ́n tèmi, àwọn ọkú mi, wọ́n lè pa nítàn fún mi, àwọn tẹ́jọ ṣe kékeré ní Òkè Súnà. Wọ́n ní tí ìyá Wàsíù àti bàbá Wàsíù bá ti jà, ọ̀dọ̀ wọn ní Igbóṣeré ni ìyá Wàsíù máa ń wá kí ìyá Wàsíù tó bẹ̀rẹ̀ sí taṣọ. Wọ́n nígbà tí ìyá Wàsíù bẹ̀rẹ̀ òwò aṣọ ni àwọn àti bàbá Wàsíù ni wọ́n padà
tó fi di pé bàbá Wàsíù tẹ̀lé wọn lọ sí ìlú Péjú Èkìtì. Ìlú Péjú Èkìtì yẹn òun ni wọ́n sin bàbá Wàsíù sí. So àwọn ará Ìjẹ̀bú ní kẹtọ́ka sí olórí bàbá yín ní Ìjẹ̀bú àbí kẹ́ lọ mú èèyàn 6 tí ó tọmọ Olúwa àbí tí ẹ tọmọ nínú Ìjẹ̀bú Òde àbí nínú Ìjẹ̀bú in general. Ẹ má dá wàhálà lẹ̀ o, ẹ má dá wàhálà lẹ̀ torí gbogbo ibi tó bá wà peaceful ibẹ̀ lẹ ti máa ń dá wàhálà lẹ̀. Ọ̀rọ̀ gbogbo kì í ṣe lórí alábàáhùn, ọ̀rọ̀ gbogbo kì í ṣe lórí alábàáhùn. Màṣáì náà rèé o, mo tún ti dé bí mo ṣe ń dé. Láìkí ibi tí peace bá wà. Ẹ jẹ́ n béèrè lọ́wọ́ yín, ṣé tí ẹ bá jẹ ọba àwọn èèyàn tó fẹ́ wá náwó fún yín ṣé wọ́n máa kí yín pé kábíyèsí Àwùjalẹ̀ o kọ́ tó bẹ̀rẹ̀ sí náwó ni? Torí ro dáadáa mo rẹ̀ ń sọ fáwọn èèyàn gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ dúró jẹ́. But tó bá jọba wọ́n lè má kọrin mọ́. He doesn't have to sing. I'm just saying. Wájú Bọ́lá Ahmed Tinubu lóyà selfish interest yín òun ló jẹ yín lógún. Now ẹ̀yin ni olórin APC election bọ̀ 2027 àbí? Now tẹ́yìn bá jọba èyí tẹ́ lè jẹ́ o. Ta ló máa kọrin fún APC? Torí lifetime agreement òun lẹ sign pẹ̀lú APC 2027 táṣíwájú máa ní ìdíyín láti defend the seat tí wọ́n wà. Ẹ̀yin wá lẹ̀ ń du ọba. So tẹ́yìn bá ti wá jẹ ọba yẹn èyí tẹ́ lè jẹ. Ta ló máa kọrin fún APC? Àbí ṣé ẹ máa fi Àwùjalẹ̀ ẹ fi àpèrè sílẹ̀ ẹ wá gbé mic No, uncle kí ni mo pè é sìn? Uncle Bọ́lájí ṣe ti ní wọ́n máa arrest everybody. Uncle Bọ́lájí ti sọ wọ́n ní wọ́n máa arrest everybody. Gbogbo ẹni tó bá ń sọ̀rọ̀ tí ò ní proof fún nǹkan tó ń sọ. Tí bọ̀dá ẹ̀ bá ní proof fún nǹkan tó ń sọ is fine. But tó bá ní proof, Uncle Bọ́lájí ti ní gbogbo everybody tó bá rí dáàdì mi fín gbogbo wọn náà máa gbé. Uncle Bọ́lájí ti sọ already. Akọrin ni ẹjọ́ ẹgbẹ́ kọ́ra èèyàn tó lè fi ń joyè láwùjọ. Ṣé lóòótọ́ ni? Ṣé wọ́n kanra ni? Ṣé kí wọ́n kanra ni? Jésù. Thank you, Sister Abiola. Pàtàkì èèyàn tó ní sùúrù ẹ̀yin ò ní sùúrù rárá ẹ ti wà too controversial jù. Gbogbo nǹkan lè máa ń dàrú. Ẹ ń ṣe ẹni tó ní sùúrù. So ẹni tó ní sùúrù ló lè fi jọba. Bàbá tó bí ìyá tó bí bàbá tó bí màmá tèmi ọmọ Ìjẹ̀bú ni wọ́n o, ọmọ Ajẹ́rìbígbé ni wọ́n o. A dẹ̀ ti ní ọmọ oyè tó ti mú sílẹ̀. Nídìí àgbàlagbà tó ẹ lọ jókòó kò tí kọ̀yìn. Àwọn ará Ìjẹ̀bú ní àwọn ò fẹ́ ẹni tí ó máa disgrace àwọn ní Ìjẹ̀bú pé oyè olórí ọmọọba wọ́n lówó lọ fi ń jẹ wọ́n láwọn ò fẹ́ ẹni tí àwọn èèyàn máa lẹ owó mọ́ ní orí. Títorí pé kí ni ẹ lè fi fújì mi yẹn ẹ lè filẹ̀. Kí lẹ wá ń wá nídìí ọba Àwùjalẹ̀? Wọ́n ní ẹ fi ibi ẹyọ kan tọmọ wa ní Ìjẹ̀bú. Bàbá tó bí màmá tó bí bàbá tó bí màmá ti tèmi ọmọ Ìjẹ̀bú ni wọ́n. A dẹ̀ ti mú ọmọ oyè sílẹ̀ ààfin àgbàlagbà. Ẹ má dá wà lálẹ́ o torí gbogbo bíkíbi tẹ bá wà lẹ ti máa ń dá wà. Mr. Richie ó finish wọn lóòótọ́ irú ò dáa. Ẹ rí i pé mo dákẹ́ mi tí ẹ lè sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn pọ̀. Ẹ ti wà too controversial jù. Ẹ wá lẹ fẹ́ joyè Àwùjalẹ̀ kí ló máa ṣẹlẹ̀ sí ọba Fújì? Tọ́ládé tó wà lórí mi. Ọba Fújì ni mo jẹ́. Àyìndé lágbádé fún. Àyìndé lágbádé fún ọba Fújì o. Àyìndé lágbádé fún ọ̀rẹ́ wa. Màlọ́wọ́ nìyẹn. Èyàn kì í jẹ méjì lágbà o. Mr. Dave. Èyàn kì í jẹ méjì. Ọba o. Àyìndé lágbádé fún. King
Wàsíù ọba fújì o Àyìndé lágbájé fún ọ̀rẹ́ wọ́n ní wa. kẹ́ mú yẹn kẹ́ mú dání ẹ wá kọ lẹ́tà ẹ wá kọ sí wọn nínú ìdílé mẹ́rin lè jẹ ọba fújì kẹtùmá wá du ọba yìí báyìí jẹ̀búdẹ̀ ń bẹ̀rù wọ́n ṣèké wọn ò fẹ́ sọ fún yín pé àwọn ò fẹ́ yín ní ọba olórí ọmọọba èyí tẹ́ jẹ by default wọ́n ní kẹ́ mú yẹn kẹ́ mú dání ẹ wá kọ lẹ́tà ẹ wá kọ sí wọn nínú ìdílé mẹ́rin tó ń jọba wọ́n ní tọmọ ìkọ̀kan ní inú bẹ̀ wọ́n ní On a serious note now ṣé wọn tún wá tún tọmọ fìdípọ̀ tẹ̀ mọ́ ni ṣebí fìdípọ̀ tẹ̀ náà ti wá tó tàn mọ́ ṣé wọn ń ṣe ọmọ fìdípọ̀ tẹ̀ náà ni. ṣé Wàsíù ìjọmọ bì kankan ni. no ṣebí àwọn èèyàn ló sọ pé fìdípọ̀ tẹ̀ náà ti wá pé wọ́n ń ṣe fìṣẹ̀gbùwà. ok màá sọ story kan fún yín mà ṣeré mi mo forúkọ búra mi láṣìírí mo dẹ̀ tún mo forúkọ bòlú yẹn láṣìírí ok nílùú yẹn ọmọ ọba ni wọ́n bọ̀ tó obìnrin èkìdá ọmọ obìnrin gbogbo wọn can get me wọ́n wá èyí tó jọ ọmọkùnrin nínú wọn wọn ò mọ̀ bóyá ó kú àgbórùn bóyá ó kú ni ò bóyá ó wà láàyè wọn kò rí ṣe mọ̀ pé nílùú ibi tó jẹ́ tradition ilé ọlọ́ba wọ́n máa ń gbógun tira wọn tó bá jẹ́ ní ọlọ́gun níbẹ̀ láyọ̀tọ̀ so ọkùnrin yẹn wọn ò rí along the line mo ní ọ̀rẹ́ kan tó belong sí ibẹ̀ tó dẹ̀ mọ ìtàn dáadáa wọ́n láti mú mi ilẹ̀ la bá lọ síbẹ̀ wọ́n láti mú mi lọ sínú ibẹ̀ yẹn wọ́n dẹ̀ introduce mi wọlé as ọmọ tó ń wá yẹn. wow. nítorí àwọn family yẹn ò fẹ́ lose. wọn ò fẹ́ lose post yẹn. adẹjọ ń ṣe meeting my own name mo gbé sá over side mo dẹ̀ ń jórúkọ wọn whenever they are doing meeting. Wàsíù ṣé èèyàn gidi ni Wàsíù ni I'm sorry to say. níjọ́ tí Bàrí ń ṣe òkú yẹn ní Ìkẹjà tí mo jẹ́ fans Síkírù Àyìndé Barrister tá a lọ síbẹ̀ igi ló yọ tó fi ń na gbogbo wa kò níwà kan tó dáa rárá ní program ní orí TikTok ń bì báyìí ẹnìkan sọ lórí program kan tí mo gbọ́ wípé àwọn lọ síbì kan ní pátì kan ìbọn ló yọ sí wọn bẹ̀ nígbà tí tó dìjà so bọ̀bọ̀ yẹn ò ní kò wọ́ ti ẹni tó mi ò mọ wáì tí ilẹ̀ Yorùbá tá à ní discipline rárá nígbà tó péré ẹ lọ́mọ fìdípọ̀ tẹ̀ mọ́lẹ̀ tẹ́yọ́ bá bíyàn ń délé kan àṣà náà tó ń jọ ṣe kékeré a ní àwọn tó ń jọ ṣe kékeré. It's more than just fashion. You feel side. ẹ jẹ́ bá ń gbé nìyẹn lẹ̀. ṣé kò ní àwọn tó ń jọ ṣe kékeré ṣé kò ní àwọn tó ń jọ ṣe kékeré ni skul wo ló lọ àwọn olóńjọ lọ skul tó ń jọjọ́ ọmọ ìdílé ọba yẹn nígbà tó ń pè rẹ ní ọmọ ìdílé ọba àṣà náà tó jọ kàwé níbẹ̀ yẹn ṣe kò rẹ́nì kankan mú jáde so ó wá dé sìn ó ní òun ọmọ fìdípọ̀ tẹ̀ mọ́lẹ̀ òun ọmọ gbà kan wọn máa wó kan ṣe possibility wà tó bá ṣe findings wọn dáadáa ó lè má tán mọ́ fìdípọ̀ tẹ̀ mọ́lẹ̀ tó ń sọ yẹn tó bá ṣe findings tó bá ṣe screening yẹn dáadáa. He's a very useless man. I'm sorry to say. So, bílẹ̀ ayé ṣe dà nìyẹn. And gbogbo àwọn nǹkan tó dẹ̀ máa ń ṣẹlẹ̀ tí gbogbo nǹkan òfin lọ bó ṣe yẹ kó lọ nìyẹn. Bàbá àǹtó sọ̀rọ̀ tó ń sìn. Nínú ọ̀rọ̀ ẹ̀ ti rí pé òótọ́ wà bẹ̀. Bọ̀bọ́ kan bó jẹ́ fáǹsì Wàsíù ni ló ń sọ̀rọ̀ ló ní gbogbo òun ló ṣe lọ sí Jẹ̀bú ló ṣe gbá sí Jẹ̀bú. ẹni tí tiẹ̀ bá ti bàjẹ́ máa wé èèyàn kunra ó ń ṣe náà yẹn ó fi ń tù wọ́n lójú ni
But tíjẹ̀bù bá Mr. Jibola sir, gbọ̀jẹ̀. Mr. Jibola sir, tó bá jẹ́ pé if there is no proof pé wọn kì í ṣọmọ Ìjẹ̀bú, ṣe mọ̀ pé tó bá ṣe nǹkan sí Ìjẹ̀bú, ara àwọn nǹkan yẹn náà máa wò mọ́ wọn lára tí wọ́n bá fẹ́ lọ jẹ ẹ́ ní oyè níjẹ̀bú, àbí? Wọ́n dẹ̀ ti fún ní oyè olórí ọmọ ọba, ṣé kò tó ni? Wọ́n fi ẹ̀jẹ̀ lè mọ́mọ́ tún du sẹ́ríkì, wọ́n bá sọ́kò gbọ́. Ó ti jẹ́ gbogbo yẹ̀yẹ̀ tó wá kó rẹ̀ sí ìṣòdà ni tó fi ra gbogbo fámìlì ẹ̀ lára yìí. Tó bá fi jẹ ọba Ìjẹ̀bú, tó bá fi jẹ oyè Àwùjalẹ̀, ọba adé láti lè fẹ̀ wá ni. Kì í ṣadé àwọn ìṣẹ́rí fẹ́ tàbá sọ̀rọ̀ adé àwọn tó jáde láti lè adé àwọn Odùduwà lọ́wọ́n adé àwọn tó ọmọ ilé Ifẹ̀ gidi gan tó àwọn adé tó jáde bí Aláké Ọ̀fẹ̀gbà adé láti lè fẹ̀ ni Àwùjalẹ̀ adé láti lè fẹ̀ ni. So ṣá ó rò pé àwọn adé kan tọkọ̀ máa gbé tó máa fún anybody. Àwọn ọba kan wà tó jẹ́ pé ọba tí kò ń ṣe dandan kó jọmọ ìlú yẹn ló jẹ́. Like irú ìlú kan ní Ondo State ń sìn, àjèjì ló jọba ń bẹ̀ nítorí pé ó ṣe wọ́n lóore ń bẹ̀ ni. Náà fi ṣùṣì jọba. Àwọn yẹn máa ń wáyé bẹ́ẹ̀ wípé tẹ́ ẹ bá ṣe nǹkan báyìí fún wa ní ìlú yìí o, àá fún yín ní adé ẹ̀mí náà wà lára àwọn tí a máa jọba ń bí. Irú yẹn wà bẹ́ẹ̀. Bọ̀ kì í ṣe àwọn adé tó jẹ́ Ọọ̀ni of Ilé-Ifẹ̀, adé bàbá tó lọ yìí, adé tó ṣe kí ló ṣe ń pè Ọ̀yọ́, àwọn adé ibi tá à ń sọ̀rọ̀ yìí, adé Aláké, àwọn adé tó wá láti Ilé-Ifẹ̀ ni òun wá fẹ́ tẹ́rí sí i. Ṣé ó rò pé nǹkan kékeré ni? Kò yá dúró níbi tó ti ń kọrin ẹ̀jẹ̀ jẹ́jẹ́jẹ́ kọ́ máa náwó ẹ̀ fún, kọ́ máa ná tó bá ṣe náwó fún jẹ́jẹ́. So advice tẹ́yìn máa fún wọn nìyẹn pé kán tibẹ̀. Ó jókòó ẹ̀jẹ̀ jẹ́jẹ́, Ọlọ́run ò tiẹ̀ ní jẹ́ ó débẹ̀ torí kò níwà. Òòṣà Jẹ̀bú, òòṣà wọ́n ní gbà míì pé tí wọ́n bá pé tó bá débẹ̀ ń gbà míì pé wọ́n máa kọ́ wọn níwàwù. Èèyàn kan náà lórí show yìí náà ti sọ mi mọ́ fún pẹ̀yẹ́ sí i. Wàsíù lè change. Ṣé Wàsíù lè change ni sister mi? Wàsíù tẹ mọ̀ yẹn tí ó lè yí padà. Gbọ́ bóyá embarrass president wa lórí kìíní jẹ́ tó ń bá sọ̀rọ̀ bí ọmọ kékeré. Rí tó obìnrin tó kọ́kọ́ gun mọ́tò ní Nàìjíríà, Abẹ́òkúta ló ti wá. Ẹni tó kọ́kọ́ fọwọ́ dá plane dúró Ìjẹ̀bú Òde ni. Sí history tí ò ní parẹ́. Ó ti wà ní ìwé history. Ẹni tó jálọ̀mọ̀ plane lẹ́nu. Ẹ fi Wàsíù lẹ̀ síbi tó wà. Àwọn nǹkan yẹn náà ní irú gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn. Ẹ dẹ̀ mọ̀ ipò ọba tó lọ yìí, ọba yẹn ibi tán gbé pò yẹn sí. Bàbá ni bàbá yẹn. Nígbà tí bàbá tó ń ṣe wedding Sídí ọmọ wọn, mo wà ń bẹ̀. Torí ọkọ tí Sídí fẹ́. Wàsíù náà ló play bẹ́ẹ̀ jẹ́ ló ń ṣe bí ẹni tí ó ní àgànà tó ń ṣe wọ́nrán ló ń ṣe kiri. Gbogbo àwọn tó tẹ́gbẹ́ bàbá ẹ̀ ló ń kọ́ máa ṣe jagbagbù ló máa la orúkọ mọ́ lórí. Mo fẹ́ lè tó bá rí bàbá tó kù ìkan kò ń dọ̀bálẹ̀ kí wọ́n tán. Kò ní respect rárá. Another thing tí wọ́n tún sọ Mr. Jibola ni pé àwọn ń sọ wípé kí bàbá tó lọ, wípé bàbá ti ṣàdúrà fáwọn pé mò ń dìde o, ìwọ ń jókòó ni o. Nígbà tí ó máa tán fi jẹ ọba orin Fújì, ṣé Barrister ò sọ fún pé ìwọ ni máa gbélé lẹ́fún? Èèyàn lè sọ bẹ́ẹ̀ náà. Bàbá ò tó bá lọ jí bàbá mi tán wà, bàbá ò mí ni pé bóyá kó lọ du oyè níbi tí kò ti tán mọ́ wọn. Ṣó tán mọ́ wọn ń dìlé tán ti ṣe bí gbogbo ẹ̀ làwọn náà sọ yìí. Gbogbo ẹ̀ là ń rí lórí TikTok náà. Bọ́n ṣe mítìnì níbi tán ti lọ ṣe mítìnì. Èní ló dàbí pé wọ́n tún lọ ṣe mítìnì kan ní hall kan lénìí. Ṣe bẹ́ẹ̀ ni 15. A máa gbọ́ rí sọ, a máa tún gbé sórí TikTok tá a máa rí gbogbo ẹ̀ ṣe ń bẹ̀. Wọ́n lè sọ fún bẹ́ẹ̀ gbọ́ kì í ṣe ọmọ fìdígbọ̀tẹ̀ yẹn gangan kọ́ lọ ṣe skinning ẹ̀ dáadáa, wọ́n á rí i pé kò tán mọ́ bẹ̀.
because kò kò tó tán mọ́ máa ń bẹ́ẹ̀. ṣe mí nìyẹn sìn pé wọ́n wá sọ nílẹ̀ Yorùbá kò wá ṣe pé wọ́n sísá tún mi wá sọ nílẹ̀ sìn Yorùbá pé wọ́n ń ṣọmọ Fùsẹ̀ǹgbùwà mọ́ wọ́n tún wá fẹ́ máa sọ wípé wọn kì í ṣọmọ Fìdípọ̀tẹ̀ ìyẹn ló hard. ṣé ẹ mọ̀ pé téèyàn bá ti ya olè lójú kòkòrò ó máa fi olè ẹ̀ fi bà gbogbo nǹkan jẹ́ ni. ní ìsìn bó ṣe wà yín sìn ẹni tó bá jẹ́ ń sìn bá jẹ kò lè kàn mọ́ kó tó lọ́jọ́ tó dé fóun. ṣé ẹni tó jẹ yẹn tó bá lò bíi 50 or 60 years or 70 ṣé Wàsíù tún máa jọba mọ́? ṣé kí ló create fún àwọn ọmọ ẹ̀ yẹn àti family ẹ̀? tí oyè lórí ọmọ ọba gan ọba bọ́mọ lọ́wọ́ níbi tó dé yìí tó bá fún lẹ́tà pé kó lọ jókòó nílẹ̀. ọ̀sẹ̀ honorary nìyẹn tó lè gbà yẹn lọ́wọ́ wọn ni. ẹ̀jẹ̀ yìí ká sì máa wo ibi tó ń tàn lọ yìí ó sì ṣe é ṣe kán ní kó gbóyè kó gbélẹ̀. ẹ ṣé Mr. Jibola ẹ ṣé Mr. Bafana, are you there? Àti dúpẹ́ ẹ̀kálẹ̀. Ẹ̀kálẹ̀, life is beautiful. Hold on, Mr. Bafana. Sorry, ẹ má get it twisted. Ṣé àti dúpẹ́? Ṣẹ́rí Bísóyè ẹni tí mo mọ̀ dáadáa tàbí ṣe kékeré ni. Yes, Bísóyè Òṣòdì, ọmọ Òṣòdì ni. Bísóyè wo ni? Bísóyè tó sọ̀rọ̀ yìí tó wà lókè yẹn tó wọ glasses Bísóyè lórúkọ ẹ̀. Bísóyè Òṣòdì. Òun náà ò dáa. Bísóyè Òṣòdì ṣebí the same thing tó náà ṣe ń gbà Tinubu nìyẹn. Ṣebí the same thing tó sọ pa Fáṣọlá nìyẹn. Ṣebí the same thing tó sọ pa klọ́pọ̀lọpọ̀ bọ̀bọ̀ yìí Ambode nìyẹn. Ṣebí the same thing tó sọ pa klọ́pọ̀lọpọ̀ bọ̀bọ̀ tó wà lórí yìí. Sister Paul wọn náà gbé wá sí wàhálà tèkìtì ni kò dáa owó ọmọ Ìjẹ̀bú ni dáàdì mi o. Sanwó-Olú the same thing tó sọ náà nìyẹn and he went back again to now start saying we should now vote for Tinubu. Bísóyè Two-Face ni àmọ́ dáadáa ní Tòkunbọ̀ àti gbígbẹ́ tẹ máa pè tí ṣe máa ń sọ̀rọ̀ mi lè pè lórí fọ́ọ̀mù mi ní máa bá sọ̀rọ̀ ní sísẹ́ máa gbọ́. Bísóyè ẹlẹ́ni méjì lọ. Life is beautiful, some facts, some truth wà nù. Àmọ́ mo kọ́ tẹ̀ sọ ó wà nù kan tó sọ. Ṣé you understand? Àǹtí mi the same thing tó sọ pa Tinubu náà nìyẹn the same thing tó sọ pa Tinubu náà nìyẹn now. Sọ pé nǹkan tó sọ purọ́ but ṣẹ́ni tí wàá tó máa jẹ oyè yẹn òsẹ́ni kọ̀kọ́ tó máa mú dání ẹ́ àǹtí mi. bọ̀ báwo ló ṣe fẹ́ wọlé. a jẹ́ òsẹ́ni kọ̀kọ́. wọ́n ṣàrí bí ẹbí kan tó wọn kò lè lọ wọlé láì rí ẹbí tán àtàtì mọ́. Àǹtí Dúpẹ́, is it not Nigeria that we live? A jẹ́ òsì kan tó máa ṣẹlẹ̀ a máa kọ kíbe a máa kíkíp àyè náà ni. Wá jẹ́ ogun máa ṣẹlẹ̀. House of Joy ẹgbà kan tí mo sọ fún yín tó máa jẹ́ àjẹ́ but the only thing tó ti live jẹ́ ni pé Tinubu náà máa pèsè ẹgbẹ́ a sọ pé wá ọ̀gbẹ́ni o ò lè ṣe eléyìí tún ju ẹ lọ àwọn tó máa pè é nìyẹn àwọn tó máa ṣẹ́rí Wasiu has grown he has grown. Don't you think that wọ́n ní igi lọ́gbà báwo ló yẹn sọ for him to be even doing it you think he doesn't kò ní kankan tó gbójúlé ni. Good, that's what I'm trying to tell you ó ní kan tó gbójúlé now but àwọn nǹkan náà máa pè é sẹ́gbẹ̀ẹ́ ṣẹ́rí pẹ̀lú Wasiu gbogbo àgàràwọ̀ ni gbogbo wọn grow up sí àti Dúpẹ́ gbogbo ara gbogbo wọ́sọ̀ gbogbo ara wa ṣòye yín ó ní kan tó gbójúlé and I will still stay back again if this guy wants to become the king Àwùjalẹ̀ ó lè jẹ́ bọ̀ àwọn èèyàn máa pè sẹ́gbẹ̀ẹ́ ní pé wá ọ̀gbẹ́ni ní sùúrù bí àwọn bíi Tinubu ló máa pè wá kí ló fẹ́ àwọn máa fún ẹ̀ nǹkan tó máa fẹ́ fọ fíkínì ilẹ̀ tó máa fẹ́ jẹ́ àjẹ́ náà ti Dúpẹ́ ṣebí Nàìjíríà no be Nàìjíríà we dey ṣé Rilwan tó wà lórí oyè ọba Èkó ṣé òun ló jẹ́ tó wọlé ni Rilwan ọba Èkó tó wà lórí ẹ̀ ṣé òun gan ló jẹ́ tó wọlé ni. Àti Dúpẹ́ mẹ́kẹ̀ta pọ̀lọ́ tọ́ra wa ṣé òun ló jẹ́ tó wọlé ni ò tí ì kàn náà o Rilwan ṣé òun ló kàn ò tí ì kàn náà o Saheed Elegushi ṣé Saheed ló tó láti ìjọba ń sìn ni mẹ́kẹ̀ta máa sọ gbogbo eléyìí gbogbo àwọn all Lagosian now gbogbo ọ̀ tí ì tó láti máa jọba but Tinubu ló ń fà wọ́n síbẹ̀ Saheed Elegushi was Tinubu PA when he was governor. Rasheed Okunla, Chief Justice Okunla, ọmọ ẹni. Kí ló ń porúkọ Secretary General Lagos State ń sìn Okunla
orúkọ ẹ ti sápá mi Okunola náà ni. Muri o ti get there. We went to school together now Aunty Dupe. Muri Okunola, Chief Secretary of Lagos State. Nísìnyí o ti kúrò mẹ́rin sí. Ṣé bí gbogbo they were all PA of Tinubu. Ṣé Tinubu kọ́ ló fà ọ́ ni? Ìgbọ̀nbọ̀ tó onírù ṣé òun ló jẹ́ tó jọba ni? Gbogbo ilé ìtẹ̀sọ̀ ìní àná. Nǹkan mo sọ fún yín mò ń sọ Èkó fún yín nìyẹn foundation nǹkan mo sọ fún yín tí princess máa wà bíbí princess á máa dá kalẹ̀ fún yín bíbí. Gbogbo ọ̀tí tó láti jọba náà. Ẹni sùúrù sá ẹjọ́ tó lọ ẹni sùúrù. Ẹ má bínú. Ẹni sùúrù. Hold on, Mr. Ola, hold on. Ẹ bá round off, life is beautiful so that Mr. Bafana has sorrow, then Prince has sorrow. So all these people, they're not there. Tinubu no tí wọ́n sí gbogbo position yẹn. Because he was trying to build Lekki and those young boys because they were under him when he was the governor of Lagos State. And boy Ìjẹ̀bú là ń sọ yìí. Aunty Dupe, ṣé Tinubu ọmọ Èkó ni Tinubu ni? Tinubu náà bẹ ọmọ Èkó now. Ṣé bá gbé wá sẹ́kọ̀ọ́ ni? Ìyá Tinubu ló gbé wá sẹ́kọ̀ọ́ now. Aunty Dupe, ẹ má yẹ ta sọ̀rọ̀ jù. Ẹ yẹ ta lèmi sọ̀rọ̀. Good evening, everybody. Before they start talking, good evening, everybody. Bafana, please, before you talk, thank you for coming to Sister Dupe's platform. Please kindly send your heart to me. And please do not forget to power tap. Please let's power tap to at least 120. We have 520 people, please. And please don't forget to gift the host. You guys like to enjoy the gist, but please kindly power tap. Thank you. Please gift Sister Dupe and power tap. We love you guys. Thank you so much. So, Mr. Bafana. Yeah, thank you for having me on the show. You're welcome, sir. Ẹ kọjú mẹ́ta, sir. Ìjọkan pẹ̀lú mà. Ṣé rí ọ̀nà tẹ́mi fẹ́ gbà wo ọ̀rọ̀ tá à ń sọ yìí ó yàtọ̀ sí gbogbo ọ̀nà tí àwọn èèyàn ti fi wò ó. Ṣé rí ọ̀rọ̀ ṣùnùkùn ojú ṣùnùkùn la fi máa ń wò. Ẹ rí tabaníkà wò kò ìdílé ọba lèmi ti wá Adéwuyì ní last name mi. Ṣé rí tí ò bá ń ṣe wípé ayé ti wá di rádaràda ni kò sí ọmọ ọdún mẹ́wàá ó lè jọba. Sọ̀rọ̀ mi yé yín ọmọ ọdún mẹ́wàá lè jọba tó bá ti jẹ́ wípé Ifá ló yàn àti pé wọ́n yàn bí ó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ṣùgbọ́n nísìnyí oríṣiríṣi nǹkan là ń rí. Ṣé wá rí ọ̀rọ̀ Alhaji Wasiu? Àwọn ìṣẹ̀rẹ́ tó bá ní Alhaji Wasiu ṣọmọ Ìjẹ̀bú Òde ó kàn bẹnu ẹ̀tẹ́ lù ni. Ṣé wá rí àwọn nǹkan kan wà àwọn ìgbésẹ̀ kan wà tán ti gbé tó jẹ́ pé wọ́n lè tún ìgbésẹ̀ yẹn gbé. Ó dàbí ẹni pé ń sìn kémi àti Dangote jọ wá láti village kan náà kí máa sọ fáwọn èèyàn pé bàbá mi ni ẹ̀gbọ́n Dangote ṣó yẹ yín sìn níwà akànjọ wá láti abúlé kan náà ni o ṣùgbọ́n àtàn mọ́ra wa rárá. So wọ́n ti associate ara wọn mọ́ àwọn family tí ò ń ṣe family wọn ṣọ́rọ̀ mi yẹ yín sìn. So àti wá tún kìíní yẹn ṣe sìn ó wà very difficult tàbá ní ká túṣu désàlẹ̀ kòkò fìdípọ̀tẹ̀ táwọn èèyàn ń sọ yẹn gan mi sure pé wọ́n wá láti fìdípọ̀tẹ̀ ṣọ́rọ̀ mi yẹ yín sìn. Ṣùgbọ́n ẹ̀yin sọ pé ọmọ Ìjẹ̀bú ni wọ́n so ẹ̀yin gbà pé ọmọ Ìjẹ̀bú ni wọ́n ọmọ Ìjẹ̀bú ni wọ́n ìlú tí wá ní Ìjẹ̀bú yẹn ni. ṣe wá rí bó ṣe ń ṣe iṣu ọ̀bẹ ló yé bó ṣe ń ṣe ìyàwó ọkọ ẹ̀ ló mọ̀ ìdílé táwọn fúnra wọn gan ti wá àwọn fúnra wọn mọ̀ but bóyá nítorí wípé wọ́n ti pọ̀n sí ibì kan jù wọn wá fẹ́ ṣe mọ̀ pé nígbà míì tẹ́lómi bá wà ní school ó lè máa jẹ́ Bíọ́lá Ọláwálé tó bá dé university a lọ change orúkọ sí family name ṣọ́rọ̀ mi yé yín sí. So àwọn àṣìṣe kan àwọn ìgbésẹ̀ kan ti wà while he was growing up tó jẹ́ pé at the end of the day wọ́n lè correct ẹ̀ mọ́. Wọ́n ṣe wá rí pé níjẹ̀bú Òde
tèmi mọ̀ o mi ì lè sọ ìlú mi o that's why tí President Tinubu tó ṣe recuse ara wọn from this ọ̀rọ̀ tá à ń sọ yìí gbogbo ìlú wọ́n lè báwo la fi. ṣe mọ̀ everybody ń sọ pé president ò ní bọ́tà wá sọ nǹkan kan. no tí president bá fẹ́ be part of this wọ́n máa pàṣẹ ni kò dẹ̀ sí ẹni tó lè yí àṣẹ yẹn padà president máa àṣẹ lọ bá ń pa ọba òkín dábàá president máa pàṣẹ ni pé Alhaji Wasiu nìkan fi jẹ kínní yẹn kò dẹ̀ sí ẹni tó lè yí ṣùgbọ́n torí pé àwọn gan mọ irú ìlú tí nǹkan yìí ti ń ṣẹlẹ̀ pé kò ń ṣe ìlú tí wọ́n ti lè ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn sọ̀rọ̀ mi yé yín sìn àwọn èèyàn tó máa sọ gbólóhùn tọ́ba gan ò ní pẹ́ lórí ìtẹ́ gan wọ́n wà Jẹ̀bú Òde tó bá jẹ́ pé kán fi agídí ṣe ni wọ́n á fa agídí ṣe sọ̀rọ̀ mi yé yín sìn kan tó bá máa gbà ni wọ́n máa fún so àwọn gan Alhaji Wasiu fún ara wọn gan wọ́n mọ̀ wípé nǹkan táwọn fẹ́ tẹ́rí sí àtàrí àjànàkú ni. So nítorí ìdí èyí èmi mọ̀ pé ọmọ Ìjẹ̀bú Òde ni wọ́n ṣùgbọ́n ibi tí wọ́n ti wá ni àwọn fáwọn ni wọ́n lè sọ pé ó dá ẹ̀yin èèyàn àṣìṣe ni o torí ìdí kan àbí ìdí kejì o ni mo ṣe sọ wípé ibi báyìí ni mo ti wá o sọ̀rọ̀ mi yé yín sí. èyí máa le díẹ̀. ó máa le ẹ mọ̀ wípé tábà ní ká wò dáadáa kò séèyàn tí ò ń ṣàṣìṣe èmi ní ọ̀rẹ́ tó jẹ́ pé Brazil ló ń gbé ń sìn torí pé ọ̀rẹ́ ẹ̀ gbà sílé ọ̀dọ̀ wọn ló gbé tó fi dàgbà ó dẹ̀ change orúkọ ẹ̀ sí Adékúnlé orúkọ family àwọn ọ̀rẹ́ sọ̀rọ̀ mi yé yín sìn ṣùgbọ́n àwa tá a close mọ́. but irú ẹni yẹn náà will still be able to find their way back. They because will. there will be relatives that will recognize him even though he has changed his name. níbi tọ́rọ̀ dé ń sìn Alhaji Wasiu ń ṣe èèyàn ìwà wọn ò lè jẹ́ káwọn èèyàn kan jáde pé ṣe mọ̀ pé tí wọ́n bá ṣe rere ara kì yóò yá ọ ìwà wọn ò lè jẹ́ kí àwọn èèyàn jáde pé ẹ filẹ̀ ara wa ni o kẹ́nikẹ́ni má na bọ̀bọ́ yẹn o ara wa ni o. ẹjọ ẹ má bínú ibo ní Ṣàgámù after Ìkòròdú ni Ṣàgámù wà. torí èèyàn kan tún náà mọ Ṣàgámù ni wọ́n mi. gbogbo ẹṣẹ rí oríṣiríṣi la máa gbọ́. Mr. Adé ẹni tó bá lè prove ẹ with document ṣe mọ̀ pé tó bá jẹ́ court nísìn pé bíbá ẹni ò document ẹ wo okay for example nsìn David Beckham Whipcross Hospital náà bí sí tẹ bá dé Whipcross ní Leytonstone sìn ẹ máa rí ìṣe nǹkan tẹ̀lé access ni so ẹni tó bá lè sọ pé okay ibi báyìí náà bí sí o document rẹ o then I ma believe but gbogbo ẹlòmíì máa tún dé sí wọn lè ní Ìjẹ̀ṣà náà bí sí so gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ unverified information la máa ń pè ní journalism. ẹ ṣe Mr. Bafana ẹ jẹ́ kí n gbọ́ from Prince ẹ má tí lọ Prince ṣe wà bẹ́ẹ̀. mo wà ó sista Adúpẹ́ ẹ kú ẹ wà ẹ kalẹ́ sà. mo kí gbogbo àwọn onílàákàyè tó ti sọ̀rọ̀ people have spoke well but two angle mi máa fẹ́ jẹ́ ká wò first angle ni wípé gbogbo wa tá a wà ní ibi báyìí sìn gbogbo wa la ní ẹbí àwọn Yorùbá dẹ̀ sọ pé ọmọ ẹni ò ní burú títí ká lè fún ẹkùn pàjẹ́ so gbogbo wa la ní ẹbí kò sí bó ṣe lè burú tó àwọn ẹbí kan máa wà tó máa jẹ́ tiẹ̀ lọ́ máa ṣe. àgbàyà ni Mr. Dave. ó ti yẹ àwọn ẹbí kan wà kò sí bó ṣe lè burú tó kò ṣe lè wicked tó àwọn ẹbí kan wà níbi tó ti wá tó jẹ́ bí ẹ̀gbọ́n gbọ̀ngàn tó yẹ pé tiẹ̀ lọ́ máa ṣe. ọmọ wa náà ni ó ti yẹ ìyẹn ló wá ń bá fún mi látọjọ́ tọ́rọ̀ yìí ti ń ṣẹlẹ̀ tá a bá fojú inú wò ó kò sẹ́ni tó jábọ́ láti ọ̀run bọ́rọ̀ yìí ṣe wá dariwo tó dàbí embarrassment fún K1 yìí ṣé kò yẹ ká ti rí ẹbí kan nínú Ìjẹ̀bú ń bẹ̀ yẹn wípé Ìjẹ̀bú bí la bí sí àwa níbí ẹ̀. bẹ́ẹ̀ ni nǹkan táwọn èèyàn ń sọ nìyẹn. àbí ṣe mọ population àwọn tí wọ́n ń pariwo báyìí. àdẹ̀rí single soul kó jáde pé èmi ni ìyá bàbá ẹ̀ èmi làbúrò ìyá bàbá ẹ̀
èmi náà ẹ̀gbọ́n ìyá àbọ̀ ń bínú sí wọn ni. Òun ni mo ṣe pòwe fún yín wípé kò sí bọ́mọ ẹni ṣe lè burú tó káwá lè fẹ́ kó pàjẹ́. A máa rí inú ẹbí tó máa fẹ́ràn yín, a máa rí inú ẹbí tí ò ní fẹ́ràn yín. Ibùn kẹ́ni yẹn máa já olè. Àwọn ẹbí kan wà tó máa jẹ́ gbà á lè tí dànù ara wa ni. Kan ló jáde. Ó ti yé yín nísìnyí. So wọ́n á ní pé àtúnṣe ní kẹjẹ́ ká wá sí kó má bọ orúkọ wa jẹ́ jù bẹ́ẹ̀ lọ ara wa ni. Àwọn ẹbí kan wà tó jẹ́ pé wọ́n máa jáde, wọ́n máa sáré wá àtúnṣe, wọ́n máa rìn jáde, wọ́n máa sáré gbé àwọn ìgbésẹ̀ kan láti ṣe àwọn àtúnṣe. Wípé wá a lè jẹ́ kórúkọ wa bàjẹ́, jẹ́ ká ṣàtúnṣe báyìí kọ́ la ṣe máa rìn. Àwọn èèyàn á dẹ̀ rí wọn pé wọ́n ń rìn àwọn ọ̀rìn yẹn. Etiquette èèyàn kan ò jábọ́ látọ̀run. Àwa tá a wà ń bì báyìí ta ló lè sọ pé òun ò ní ẹbí? Ṣé gbogbo wa lẹbí fẹ́ràn ni? Ṣé gbogbo wa kọ́ lẹbí ò fẹ́ràn? Kò sí bó ṣe lè burú tó o máa lè tọ́ka, àwọn ẹbí máa jáde, wọ́n máa tọ́ka pé ọmọ bí báyìí ni. Ẹ jọ̀ọ́ ṣàríyàn kan tó kó bọ́tà ń sìn. Ìyẹn àkọ́kọ́ nínú Ìjẹ̀bú yẹn. Ìyẹn number 1. Ìkejì ni pé tá bá ń sọ̀rọ̀ nípa wọ́n jẹ ọba, ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká fi Elékùṣì ká fi wé Àwùjalẹ̀. Ó wà highly embarrassment. Adé tí Elégùṣì ń dé, ṣáde yẹn ni Àwùjalẹ̀ ń dé. Ṣáde tí gbogbo àwọn ọba pẹ́pẹ́ yẹn ń dé, àwọn ọba oníkìíní yẹn, ṣé òun ni Aláké ń dé? Àwọn ọba kan wà nílẹ̀ Yorùbá tá a wà tó yẹ pé àwọn president, àwọn governors gan, wọ́n sì máa ń respect wọn based on the culture. Tó ti yé easy tó yẹ pé àwọn gan mọ ọmọ boundary wọn lórí ẹ̀. So but when it come to things like this, wọn kì í sáré bẹ́ sí, wọ́n máa ń fún wọn ní regard. Because ruling house tó jẹ́ ruling ìdílé tó fẹ́ fi ọba lẹ̀, àwọn ló ní ẹ̀tọ́ láti kọ́kọ́ ṣe meeting láti fa ọmọ oyè jáde. Kó tó wá di pé máa sọ pé òkè o, government fẹ́ put hands into it. Ẹ ní lọ múyàn wá látèkó kẹ́ni kó wá jọba Ìjẹ̀bú, ẹ lọ múyàn wá láti Ifẹ̀ kẹ́ lọ́mọ Ifẹ̀ ni kẹ́ni kó wá jọba Abẹ́òkúta. Wọ́n bá ń béèrè pé kó wá sọ history inú ilé yẹn gangan ìtàn wo ló fẹ́ pa. Wọ́n bá sọ wípé nǹkan ìlú ń ṣe bákan, ó gbọ́dọ̀ ní òòṣà kan tó bá gbọ́dọ̀ náwó sí. Ṣé tó bá débẹ̀, ṣé tó bá náwó sí, ṣé òòṣà yẹn máa accept ẹ̀? Ṣé nǹkan mi ò ní ṣẹlẹ̀? Abẹ́rò wípé gbogbo abá ṣe wà yìí níbi tá a belong sí nínú ilé wa ni. Adé títì wa nìyẹn. Ṣé ti yé yín sìn? DNA wa nìyẹn. Tẹ bá débi kan, bá dé position kan, wọ́n máa sọ fún yín wípé ẹ̀yin nìkan lẹ lè gbàbẹ̀ yẹn kọjá. Àwọn tó ń tẹ̀lé yín bọ̀ kan dúró. Tẹ bá wá lọ mú aráàta kan wá tẹ ní kó wá ṣe, ẹ jọ̀ọ́ báwo ló ṣe fẹ́ náwó sí àwọn nǹkan yẹn tó bá tó time yẹn? Mr. Richie Man. So àwọn nǹkan táwọn àgbààgbà tí wọ́n ń lò nìyẹn, nǹkan tágbàlagbà fi ń jẹ́ ẹ̀kọ́ tó wà lábẹ́ ewé nìyẹn. Tó bá jẹ́ ọmọ àlè ibì kan, àwọn kankan wà tó máa tú àṣírí ẹ̀. Kí ló wá sún wọn sí? Tó bá jẹ́ tòótọ́ ní gbogbo nǹkan tẹ́ ń sọ yìí, kí wá ló wá sún wọn sí? Tó ń ti jókòó wọn jẹ́. Wọ́n káwọn yẹn lọ máa tún di wọn báyìí. Èmi ò sọ wípé ẹríkẹ́ mò ń sọ sí mi sọ pé kì í ṣe ọmọ Ìjẹ̀bú, èyí lọ́mọ Ìjẹ̀bú ni. Wọ́n ń sọ wípé tó bá jẹ́ pé tí mo ṣe wà báyìí sí ibi tí mo ti wá, táwọn kan ṣe fẹ́ràn mi, làwọn kan náà ò fẹ́ràn mi, ẹ ò lè dá tán. Ṣùgbọ́n àwọn ẹbí yẹn gbogbo wọn náà ò lè ṣaláì má fẹ́ràn yín láti má jáde. Wọ́n á sì fẹ́ wá àwọn kan á defend yín pé irọ́ ọmọ wa náà ni. Ìbí ló ti wá. Wọ́n máa sọ history yẹn, èlé ìtẹ́yìn gan mọ̀ fúnra yín, wọ́n máa sọ. Ẹ understand? Èmi ò sọ pé Ìjẹ̀bú ló ti wá, àwọn ọmọ Ìjẹ̀bú ló máa sọ yẹn pé ibi báyìí ló ti wá, ibi báyìí àwọn ọ̀nà kan máa clarify because wọ́n la ojú wọn lẹ̀ ńgbà tó ń pe ara ẹ̀ ní ọmọ àbìtí pọ̀tẹ̀ mọ́lẹ̀, ìkíbo lọ wọ́n kójú sígbà yẹn. Tó ti yé yín sìn, but àwọn nǹkan kan wà tó jẹ́ pé ta lè fi detect ara wa ni mò ń sọ fún yín. Tó bá fẹ́ gbé èmi kọ́ àwọn ẹ̀kọ́ kan nínú nǹkan tá à ń sọ yín sìn. Tó bá sọ pé Ọlọ́run bí ẹ, jẹ́ káwọn èèyàn náà máa rí ẹ. Ẹ ṣe tẹ̀sẹ̀ bá mi gbé lọ síbẹ̀ yẹn, that's another thing. I want us pé kí ni irú èmi sìn nǹkan tèmi kọ́ ni pé kọ́lọ̀ máa fún wa ní discerning spirit àwọn ibi tá a gbọ́dọ̀ lọ. Ká má fi ọwọ́ ara wa lọ fa yẹ̀yẹ́ wá fúnra wa, kọ́lọ̀ ń kó jọ kó kọ́ wa mọ̀ ọ́ ṣe. Ká má fi owó ibi tá a ti fẹ́ lọ ra yìí, ká má lọ fi owó ara wa ká lọ fi ra ẹ̀tẹ́, ẹ̀kọ́ tèmi kọ́ nìyẹn.
so tó bá sọ pé ọlọ́run ń rí ẹ jẹ́ káwọn èèyàn àwọn ìyẹ́rí public figure làwọn èèyàn ń ṣọ́jú ẹni tí ò bá tí ì jẹ́ nǹkan kan wọ́n lè má tí ì ráṣiṣẹ́ ẹ̀. ẹ bá round up Prince. ló ti yẹn but once God has blessed you o ní láti wà careful torí single thing tó bá ṣe gbogbo ayé ló máa rí. bẹ́ẹ̀ni. ti yẹn sì àwọn nǹkan tá a dẹ̀ ń ṣe yìí à ń ṣe lẹ̀ torí ọmọ ni ẹjọ́ tó àwa táwa ń bí báyìí sìn àwa náà ti dàgbà díẹ̀ nínú ayé tá a wà nínú ẹ̀ yìí nígbà tí àwọn bàbá wa tá à ń blame wọn pé kò yẹ kó wọn ìjọba ṣe kinní kan kò yẹ kó gbà fún wọn ṣé táwa náà bá lọ ṣé káwọn ọmọ wa bẹ̀rẹ̀ sí blame wa náà káwa náà lajú wálẹ̀ ká má sọ̀rọ̀. eléyìí tó bá yẹ ká ṣe tó jẹ́ àtúnṣe ẹ jẹ́ ká máa ṣe eléyìí tẹ̀ ń ṣe yín sìn àtúnṣe ni because ó máa go viral àwọn yẹn máa gbọ́ tó bá jẹ́ nǹkan tá a lè máa ṣe náà lẹ́yìn ká máa sọ ká máa ṣe nǹkan tó bá jẹ́ tiwa ẹ má jẹ́ ká sọ ọ́ nù àwa là ń sọ pé ìlú rí bákan ẹjọ́ ọba ló súnmọ́ aráàlú president ò súnmọ́ aráàlú o tí ìlú ò bá ti tòrò ọba ló máa kọ́kọ́ mú. tó ti yẹ yín sìn iṣẹ́ pọ̀ lọ́rọ̀ àwọn ọba yẹn ìyẹn lẹ́sẹ̀ rí pé àwọn ọba olóṣèlú yẹn wọ́n wà active owó ló ń gbà iṣẹ́ tí wọ́n ní kó máa ṣe ni wọ́n ń ṣe bọ̀tọ̀ ọba tó bá jẹ́rú àwọn ọba alákẹ́ Àwùjalẹ̀ nǹkan kan bẹ́ẹ̀ yẹn ni wọ́n fi fẹ́ ó ní tí ibẹ̀ yẹn ò bá ti tòrò kò lè tí orí tró yẹn ò bá ti tòrò kò lè sálàáfíà nílùú. ẹ ṣé Prince ẹ ṣé Mr. Ọlá. ẹ kúrò lẹ́mà. yes sir ẹ kúrò lẹ́ sà. yes ma. nǹkan tí mo fẹ́ sọ ò pọ̀ torí ọ̀nkú kan sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan yẹn tó wà a little bit contradictory ó ní tí Wàsíù bá fẹ́ jẹ́ pé a jẹ́ ó fẹ́ jẹ́ abẹ́mọ̀ kó fẹ́ jẹ́ ló ṣe sọ pé òun ló ṣe jáde ni wọ́n sọ pé àwọn èèyàn bí ẹni èèyàn bí àwọn bàbá Tinubu pé lọ́ máa pè lọ́ máa sọ pé kó má lọ síbẹ̀ yẹn ó fẹ́ jẹ́ I saw a little bit contradiction níbẹ̀ and that is that in that aspect ṣẹ́rí nǹkan kan wà ṣẹ́rí Shakespeare ló pariwo yẹn. mo ṣe kúrò níbi iṣẹ́ ni. máa gbọ́ yín kò jẹ́ ká gbọ́ yín dáadáa. ṣe ń gbọ́ mi sìn ó jẹ́ kúrò níbi tán wà. jẹ́ mú fèmí tán ká lè gbọ́ yín. ṣẹ́rí Shakespeare sọ pé 3 things constitute a character. There you go right there. What one does, what they say about the person, and what the person say about he or herself. At least, bí mi ò tiẹ̀ rí kankan kí wọ́n pẹ̀lú Àìní Marshal nǹkan tó ń sọ fídíò tó jáde lẹ́nu dẹ́mẹ́ta ẹ̀ tó sọ pé táwọn bá ti fẹ́ fi obìnrin lẹ̀ bẹ́ẹ̀ni fi bàtà àtàṣọ́lẹ̀ àṣẹ sọ́bíníà ṣẹ́kẹ̀ is what he said by himself nǹkan tó sọ nǹkan sọ fúnra táwọn nìyẹn ṣẹ́kẹ̀ nǹkan táwọn èèyàn bá tún sọ nípa wọn àti nǹkan tó bá tún ṣe. Mr. Ọlá àgbádùn yìí background yìí ò jẹ́ àgbádùn yìí rárá. ok máa pè yín padà mà. máa padà mà. máa mute yín tí background yìí bá ti ṣe kínní then ẹ padà wá. ẹ mute mà. all right. Lloyd ta ló wà ń bí nínú House of Joy àtàbọ̀njẹ ta ló kọ́kọ́ dé. It's Abonja. Okay. Please power tap. A power tap, please. Yeah. Good evening, everyone. Good evening. Yeah, Sister Dupe. Ma. The last time I came on your show. Yes, ma'am. And some people came for me for my submission, but I don't care whatever. You shouldn't if you're speaking your truth. Yeah, it's my decision, it's my submission. I can say whatever I feel like. So, and what I'm going to say now, I don't care whatever anybody says. There's a criteria to this King issue. King Wasiu Ayinde Marshal does not fit in. So he should just don't bother himself. Èmi ò ní pé wọ́n ṣọmọ Ìjẹ̀bú Òde o. A ti mọ̀ wọ́n pọ̀ mọ́ Fìdípọ̀tẹ̀ ni wọ́n. Mi ò ní wọ́n ṣọmọ Ìjẹ̀bú Òde. But kó dúró kó ṣe sùúrù the time wọn. Controversy lọ́kàn fẹ́ cause wọ́n dẹ̀ ti cause ẹ̀ because now the issue of this kingship has been suspended because of all these things tó ń ṣẹlẹ̀. Really? Yeah, wọ́n ti suspend it for now.
wọ́n ti suspend ẹ̀, government ti suspend ẹ̀ for Ogun State government ti suspend ẹ̀ for now. And nǹkan tó fẹ́ náà fẹ́ràn sẹ́nu lélẹ́yìí báyìí. No, kò tẹ̀ kò ọ́ fẹ́ràn sẹ́nu ọ̀ fẹ́ràn sẹ́nu kò ń ṣe irú ọba Ìjẹ̀bú Òde wọ́n kàn máa ṣe bẹ́ẹ̀ yẹn. Because nǹkan tí Wàsíù fẹ́ gangan ló ṣẹlẹ̀ yẹn mọ̀ pé àwọn láì kọ́ máa pariwo wọn and wọ́n ti achieve nǹkan tó fẹ́, but you should just don't think about being the king of Ijebu land. It's not possible. Yeah, I won't say more than that. I'm at work. I just have to chip in this. Thank you, Sismi. Thank you. Thank you, ma. Ẹ káalẹ́ o, everybody. Ṣé gbọ́ bẹ́ẹ̀ yẹn wọ́n náà ti suspend yẹn. Wọ́n náà ti sọ, I miss you too. Ṣé wọ́n okay? Sherry, you know what? This is the situation. Sherry, our system is corrupt. Evidently corrupt. There is no doubt about that. Processes are ignored. Wasiu is aware of that. And respect for governance and judiciary or any protocol is almost gone.